kọ́lọ́run fọ̀run kẹ́ bàbá wa Chief Ayọ̀ Adébánjọ, kọ́lọ́run bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Àgbà ẹgbẹ́ inú Afẹ́nifẹ́re ni wọ́n. Olórí kan dẹ̀ ló dẹ̀ máa ń wà ń lù ú. Kọ́lọ́run fi bá wa lọ́ra ẹ̀mí bàbá wa Chief Fáṣọ̀rántì. Ẹgbẹ́ kan ni Afẹ́nifẹ́re o. Ẹgbẹ́ kan, àfi bí ẹni tó bá fẹ́ jẹ́ pé kò títọ́ máa tí ìwà ṣẹlẹ̀. Èmi ò dẹ̀ tí wàá rò pé torí pé bàbá wa Ayọ̀ Adébánjọ ti jáde láyé, kò tí ì tó àsìkò tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re máa ní pé àwọn fẹ́ yan ẹni tó máa rọ́pò wọn nígbà tí bàbá Fáṣọ̀rántì ṣì wà alive. Láìpẹ́ ẹ̀gìdẹ̀kẹ̀ wọn ò lè fáwọ́ ẹ̀lú gbẹ̀dú. Ohun tó ń ṣẹlẹ̀ nínú Afẹ́nifẹ́re, ohun tó ti ṣẹlẹ̀ nígbà àwọn bàbá Awólọ́wọ̀ náà ni tẹ̀m̀bẹ̀lẹ̀kun, rìkíṣí, àìṣòótọ́. Tinú mi ni máa ṣe, àwa la wà ń bẹ̀, kò sí nǹkan tó kàn wá, Adéfìlà máa wo bẹ̀. Gbogbo àwọn ìwà báyìí ò lè jẹ́ kí Yorùbá ní ìlọsíwájú. Ìpọ̀lọpọ̀ àwọn tó ń dupò yìí bó ṣe fẹ́ ṣe election 2027 ló wà after. Kò ṣe pé fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni, bí bàbá wa ọjọ́ mélòó ló tí ì dì tó ti ń dupò Afẹ́nifẹ́re bí ipò election Nàìjíríà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re gan ń ṣe ẹgbẹ́ àgbà ìlú ni, ìjókòó àgbà ni, kò ń ṣe ẹgbẹ́ bọ́mọdé òkú àgbà nídà. Ṣùgbọ́n àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà àtijẹ, àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí kí ni ó kàn wá pẹ̀lú gbogbo àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n tẹ̀lé ìlànà tí bàbá wa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ń fi lélẹ̀, àwọn ló pọ̀ jù lénìí nínú Afẹ́nifẹ́re. Tó bá jẹ́ pé ìlànà tí bàbá wa Awólọ́wọ̀ fi lélẹ̀ ni ìbọ̀wọ̀ fágbà ni bàbá Awólọ́wọ̀ fi lélẹ̀, ibi tágbà bá sì ti wà, wọn ò ní sórí àgbà yẹn kan fi dólẹ̀, wọ́n á sì máa bọ̀wọ̀ fágbà ní ibi tó yẹ kí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ronú sí. Pàápàá jùlọ, èmi ò lè sọ pé ẹ̀ka bàbá Ayọ̀ Adébánjọ kan wà torí kò sí ẹ̀ka kankan, wọn ní Afẹ́nifẹ́re làwa mọ̀. Bàbá Fáṣọ̀rántì ló ń yan bàbá Ayọ̀ Adébánjọ, Ọlọ́run ló mọ ẹni tó máa ṣíwájú àwọn wọ sàárè. Bàbá rò pé òun lòun kọ́kọ́ máa ṣíwájú ní ó fi tètè wọ́n pé ìwọ sì yọ̀ǹgà sí èmi, ìwọ máa délé náà, jẹ́ kí èmi jẹ́ kí n lọ rọ́kúnlé. Ìgbà tó ṣèlú dẹ̀dẹ̀ tí bàbá Fáṣọ̀rántì tó wò ń pé ibi tí ẹgbẹ́ ènìyàn ń yí lọ, oníkàkú ló ní ẹ̀tọ́ láti yan ẹni tó bá wù ú. Ṣùgbọ́n lórúkọ ilẹ̀ Yorùbá, ilé la ti ń kẹ̀ṣọ́ ròde, la fi rò ń pé ibi tí àwọn bàbá Adébánjọ tí wọ́n fì sí kò fi bẹ́ẹ̀ bá ìlànà ìròǹgbà àwọn ará ilẹ̀ Kóòtù Òjíire mu, torí pé àsìkò yẹn bàbá wa tó wà lórí àpè President Bola Ahmed Tinubu ni wọ́n ń du ipò, ṣùgbọ́n àwọn dẹ̀ endorse Peter Obi. Ibi tó dẹ̀ ti endorse Peter Obi, ibi táwọn ẹgbẹ́ títí wa ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá ti jáde ńgbà yẹn nìyẹn, láti lè fi òǹtẹ̀lú pé rárá, ibi tí Yorùbá bá dúró sí, ibẹ̀ ló yẹ kí gbogbo wa jọ dúró sí. Ẹ má jẹ́ ká fi ilé lẹ̀, ẹ má jẹ́ ká fi ọwọ́ òsì júwèé lé bàbá ẹni. Òun la ṣe dúró lórí òtítọ́, a dẹ̀ dúró lórí òṣèlú, a dúró lórí pé kí ni èròǹgbà ọjọ́ ọ̀la wa fúnlẹ̀ Yorùbá, fórílẹ̀-èdè Nàìjíríà, fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá la dúró fún, lórí bí bàbá wa Awólọ́wọ̀ náà ṣe ń rò ó. Ohun tí ò jẹ́ kí bàbá wa Awólọ́wọ̀ jẹ ààrẹ orílẹ̀-èdè ni pé inú ilé ni aṣenígbé ẹ̀kúlé lọ̀tá ń wà. Irú nǹkan yẹn la fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ nígbà tí aṣíwájú du ipò. Gbogbo alárí bí Nàìjíríà ṣe ń lọ nísìnyí kò tí ì rọrùn tó, ṣùgbọ́n tá bá jọ fi òǹtẹ̀ tá fi tẹ̀lé ààrẹ President Bola Ahmed Tinubu, ohun kan yẹn ló yẹ kí gbogbo àjọ máa fi fin báyìí sí pé ibi tó promise wa dé pé o fẹ́ mú rọrùn dé wá bá wa, òun là ń retí. Òtítọ́ tó sọ pé Yorùbá ló kàn, pé ṣé o ti jẹ́ káwa Yorùbá gan ṣáà ti jẹ mùdùmúdù ìjọba tó, ṣáà ti rí ẹ̀tọ́ wa gbà, ṣé òun ta dídìjà lé lórí títì láti Ìbàdàn sí Ilé Ifẹ̀ sí Ọ̀ṣun bíbà, títì ò bàjẹ́, one way ní gbogbo mọ́tò ń gbà, látọdún láì ṣe fẹ́ ti bẹ̀rẹ̀ sí ní rí títì gbà. Wọ́n sì ń kọ́ àwọn èèyàn wa ní Oǹdó, wọ́n sì ń pa àwọn ọmọ wa ní Àkúrẹ́ ní ìpínlẹ̀ níjọ́ mẹ́ta yìí, wọ́n mú Ọ̀jájú ni youth leader Afẹ́nifẹ́re ò jà lórí bí
ọmọ wọn tó jẹ́ ọ̀dọ́ titi wọn nínú ẹ̀ka ẹgbẹ́ wọn wọn ò jà gẹ́gẹ́ kọ́tẹ̀ tẹ̀ fi yẹn dá gbogbo òlúrú pé ọmọ yìí gbọ́dọ̀ jáde wọn ò jà lórí ẹ̀tọ́ kí wà ní lájọ orí ilẹ̀ Yorùbá ẹgbẹ́ wa yìí náà ló ṣì láti lọ bá DG DSS tàti pa láṣẹ fún wọn wọ́n gbọ́dọ̀ wá jáde fún wa ni. So ibi tí ilẹ̀ Yorùbá bá dúró sí ibi tó òtítọ́ dúró sí ibẹ̀ làwa dúró sí la fi ń sọ pé láìpẹ́ ìgìrì wọn ò lè fa awọ ẹ̀lú gbẹ̀dú bàbá wa Chief Fáṣọ̀rántì ló lórí gbogbo Afẹ́nifẹ́re pátá kí gbogbo anybody tó bá ń dún màwòmáwò mọ́ra wọn ìkòkò ara wọn ni o kò lè sí nǹkan kan wọn àdẹ̀ lè fi dà la omi káràpá ń bẹ̀ kò sí ohun tí wọ́n fẹ́ mú jáde láti ibẹ̀ bí ó ṣe ń pé ọ̀tẹ̀ ló máa tó bí ọ̀tẹ̀ àdẹ̀ lè lọ síwájú tí ọ̀tẹ̀ yẹn bá sì fìdí múlẹ̀ kí àwọn tó bá wà ní ẹ̀ka tó dúró ti bàbá Ayọ̀ Adébánjọ kí wọ́n rò ó jinlẹ̀ mo rò pé àwọn àgbààgbà nú wọn wá kóra wọn jọ wọ́n á lọ bá bàbá Fáṣọ̀rántì wọ́n wá béèrè bàbá kí lẹ fẹ́ ká ṣe tí wọ́n bá padà lọ síbi ẹsẹ̀ yẹn mi ò sọ pé bàbá Ayọ̀ Adébánjọ go ní fẹ́ ṣerú mistake tí wọ́n ń ṣe tó bá jẹ́ bàbá Ayọ̀ Adébánjọ kọ́lọ́n dẹ̀ fọ̀run kẹ́ wọn ni nítorí pé bàbá ńlá mistake ni pé kẹ́ máa yan lórí àgbà Afẹ́nifẹ́re.